tẹ̀rín-tẹ̀rín tiyẹ̀yẹ́ ni madam ọbańlá fi dá sọ́rọ̀ Muyideen àti Agbala Gabriel lórí ọ̀rọ̀ pankẹ́rẹ́ tí pásítọ̀ Gabriel fún bùrọ̀dá Muyideen lórí ìdọ̀bálẹ̀. Màmá yẹn rẹ́rìn-ín lórí ọ̀rọ̀ yìí débi pé wọ́n tún ṣe dírámà pẹ̀lú ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. Kí ni madam ọbańlá sọ nípa ọ̀rọ̀ yìí? Ìyàwó ni wọ́n kọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti Agbala Gabriel. À ń rí i káàkiri fọ́nrán ibi tí Muyideen tó ti ń jó tó ti ń yọ̀, táwọn èèyàn sì ní ìdí tó ṣe ń yọ̀ náà ni pé ó ń tẹ̀síwájú pé ó ń kúrò lọ́dọ̀ Agbala Gabriel. Muyideen ní ọ̀rọ̀ lílù ní gbogbo ìgbà ó ti sú òun, torí náà òun ń tẹ̀síwájú. Kí wá ní màmá ọbańlá sọ lórí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ a gbọ́ ohun tó sọ. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Asiri ṣé torí pankẹ́rẹ́ lọ́rọ̀ torí pankẹ́rẹ́ lọ́rọ̀ ṣe wá tó yìí torí pankẹ́rẹ́ ni gbogbo ẹ̀dẹ̀ ṣe wá sọ̀rọ̀ tó yìí kí ló dé náà ṣé torí pankẹ́rẹ́ torí pankẹ́rẹ́ ẹ̀dẹ̀ wá everybody ẹ̀dẹ̀ faraya ẹ̀dẹ̀ wá lójọ́ pankẹ́rẹ́ wọn lùyọ̀ kan pankẹ́rẹ́ kí ló dé ẹ tí kẹ́yìn sí náà pankẹ́rẹ́ bá wò pankẹ́rẹ́ ẹ̀yìn ìyọ́ ẹ̀ kì í sòótọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ ìgbéwà ìwé ní pankẹ́rẹ́ ẹ̀dẹ̀ pariwo pankẹ́rẹ́ tó ẹ́ sọ́jà ló kó lẹ́gbàá kí lẹ fẹ́ ṣe pankẹ́rẹ́ bá wò ó jura wọn lọ, ẹ jẹ́ káwọn owó síra wọn. Ẹ̀yà bí amọ̀ ẹ ní sùúrù náà, kí ló lè tó yìí? Agbala Gabriel náà ṣe Yorùbá àṣẹ tí bí ní ẹ̀tẹ́lẹ̀ ní ṣóṣẹ̀ yìí ni ṣóṣẹ̀ yìí ni ó dà ní pankẹ́rẹ́ rẹ̀ rojọ́ pankẹ́rẹ́ bíi ti bá wò àìmọye pankẹ́rẹ́ táwọn ọmọ National Union máa ń kó dání ní ẹgbẹ́ títì má sanwó páàkì wọn á kó pankẹ́rẹ́ borí wọn fẹ́ bó jẹ́ bá délé kí ló kọ́ pankẹ́rẹ́ ní Nàìjíríà pankẹ́rẹ́ wàá rojọ́ bí gbàtẹ́ kìíní báyìí kí ló lè tó bẹ́ẹ̀ yẹn ẹ̀wọ̀n síra wọn ni ẹ̀wọ̀n ẹ jẹ́ ká gbé sórí scale ṣé pásọ̀ wọn lọ fún yàn ní dọ̀bálẹ̀ wọn ní kó dọ̀bálẹ̀ ọ̀nà pankẹ́rẹ́ ìyẹn náà pankẹ́rẹ́ wàá rojọ́ lé lórí ẹni tó gbòdìdì ilé òdìdì ilé ẹyẹ yọ bí o láìkí àbòsí ó jàre ẹ̀yẹ́ kẹ́kọ̀ọ́ ṣe pankẹ́rẹ́ competition kọ́ sọ yí pé ó yẹ ní máa gba pankẹ́rẹ́ 200 kó gba lé 2 bedroom ẹ bá rí èrò wàá gba pankẹ́rẹ́ kó wàá gbà lé kọ́ ní 2 bedroom wàá gba pankẹ́rẹ́ kó gbà lé ọlọ́run bá a ṣe pọ̀ tó Nàìjíríà yẹn èmi gbọ́dọ̀ balẹ̀ pankẹ́rẹ́ ló wà lẹ̀ ẹni gbòdìdì ilé òdìdí ilé ló gbà ó tún kéré wa ọmọ ọjọ́ wa oúnjẹ Sunday oúnjẹ ọ̀fẹ́ èèyàn burúkú ló pọ̀ láàrin yìí mi ò láìkẹ́ ọjàre ẹjá sòótọ́ ọ̀rọ̀ ṣé lórí pankẹ́rẹ́ wá sí ọ̀gbìn ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ẹ̀ríkú lágbára ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel tí àti bí gbà láṣọ àdúrà ẹ wá bí ìgbẹ́ ẹ̀dá mi mọ̀ kí ló lè tó yẹ lórí ìgbéyàn gbàgbà kan ìyálóde gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ìyálóde gbogbo wa tó Bámi Àbíkẹ́ communication kí ló ẹjọ́ àdúrà yà náà ẹ jẹ́ ká wò dáadáa ìtọ́wọ́ ọkùnrin ẹ ti ṣe náà àbágbé sórí ara wọn scale yẹn ó jura wọn lọ́nà Agbala Gabriel pásọ Gébù ojoojúmọ́ oúnjẹ táwọn èèyàn jẹ yẹn gan lásán wọ́n ń jẹun àwọn èèyàn ń jẹun bí Nàìjíríà ṣe lè tó àwọn èèyàn ń jẹun bẹ̀yẹ Ọlọ́run ó ń try fáwọn èèyàn kò sí bó ṣe lè kò rí
tọ́ bá sì nínú owó kan fowó ránṣẹ́ ó sì fi 80% ránṣẹ́ gbogbo iye táwọn tó kù ẹ jẹ́ ká sọ dáadáa ẹ ká sọ èyí tó ṣe Princess Tigodi ojàre torí ẹ̀ lèmi ṣe láìkì àwọn tèmi wọ́n máa ń láìkì mi gan ibì kan náà la máa ń àwọn fáǹsì mi ẹ̀mí ìtì ẹ̀ mọ́rú tí mo rí àwọn fáǹsì mi yẹn ibì kan náà la máa ń lárí mọ́ ṣáá ni wọ́n jẹ́ pankẹ́rẹ́ ẹ lọ bèrè láyé bàbá tó wà nìbàdàn yìí bàbá tó wà fún wọn pankẹ́rẹ́ yẹn bàbá tó ń kọ́ ọ nílé kéwú bàbá tó ń kọ́ ọmọ nílé kéwú ẹ wá sọ di pé pankẹ́rẹ́ náà lè wá di kìíní báyìí tọ́jú pankẹ́rẹ́ tó odidi ilé ló gbà ó 2 bedroom ló gbà ó odidi ilé ló gbà ó odidi ilé ló gbà ó odidi ilé lọmọkùnrin yẹn gbà ó ó gbòdìdí ilé ẹ wá sọ kí ló tẹ̀ sọ yẹn náà àfẹ́ àjẹ má fi àjọ ṣé ó fẹ́ ẹjọ́ fẹ́ má powó òjò ni ṣé ẹjọ́ dá ṣọ́ọ̀ṣì lẹ́yìn ṣé ẹjọ́ dá ṣọ́ọ̀ṣì lẹ́yìn ìwé ẹjọ́ ajá ó ti gbalé wọ́n ti fún ẹ ńlé àbẹ̀bẹ̀ yìí máa dáwó dá mẹ́wàá owó tó ti ń dá yẹn ó ti wò lójú ó ti wò lójú ó fẹ́ máa ṣó àwa bí báyìí àbẹ́ máa ṣó rẹ̀ gẹ̀ẹ́sì lọ́ máa rẹ̀ ru ẹ̀ kó ká wá bí báyìí kò ní kí ṣọ́ọ̀ṣì dúró kò ní kí ṣọ́ọ̀ṣì dúró tí n bá rí ẹni foundation àwọn tó máa ń ṣe charity yẹn tí n bá rí iye tẹ̀ sọ pé ìgbowó lórí ọmọkùnrin Muyideen nìyẹn mo fọlọ́run búra EFCC ló bá parí ẹ̀ ayé ti tẹ́lẹ̀ láì máa pè ní ẹ ti gbàgbé àǹtírámọ́ ẹ ti mọ̀gbẹ́ àǹtírámọ́ London re wọ́n fi gbé rámọ́ kúrò lọ́dọ̀ ẹni mánìgẹ̀ tó ń ṣe dáadáa fún tó bá kọ́ ilé ibi tó ń ṣe báyìí ìyẹn iṣẹ́ ò tí ì fẹ́jú báyìí o ọmọ yẹn bá kọ́lé ó bá gbé ìyá Báyọ̀ ọmọ mi àtàtà lí àwọn aráàlú òyìnbó bẹ̀rẹ̀ náà bá gbé ìyá Báyọ̀ ó di rẹ̀rẹ̀ ó di ọlọ́pàá mú pé ń bo ẹ̀ẹ̀ni gẹ́tọ̀ náà bá gbé ó dọ̀dọ̀ ó yẹ ní ìṣòlẹ̀ ìyá Báyọ̀ ó bá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ ó tẹ́ tiẹ̀ lẹ̀ láti jọ yẹn ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel tó ti lò ọmọ Rámọ́tà yẹn tó ti lò láyé ẹ̀ báyìí tó ti lọ́mọ yẹn láyé ẹ̀ ó ti yẹ kó parí ilé pẹ̀tẹ́sì alájà 4 kò ọlọ́run Elédùmarè kò irá Agbala Gabriel náà ló tún wá ẹ̀pù wa òun ló jáde òun ló bọ́mọ náà ló tún jáde pẹ̀lú ọmọ yẹn Agbala Gabriel òun ló ẹ̀pù àwọn èèyàn dáadáa òun ló ń ṣe dáadáa ẹyọ kan yìí ò lè ní ká ẹ lọ crucify yẹ kò kì í ṣe Jésù òun kọ́ lọ bóyá wà yẹn kò ṣe Jésù òun náà ń ṣe èèyàn bí aláìrara wa ni kò sẹ́ni tí ò lè fi bínú gbàyàn lójú èyàn máa wúrú wà tẹ́wọ̀n ẹni tó yẹ kó máa kó nínú ṣọ́ọ̀ṣì odidi inú ṣọ́ọ̀ṣì ó ń tẹ̀lé ṣọ́ọ̀ṣì pásítọ̀ ó ń tẹ̀lé pásítọ̀ ó máa wá jó sẹ́yìn pásítọ̀ wọ́n á ti rí tó ara ẹ̀ máa rùn gògóró á máa ṣe kíní kan ẹ wá ní káwọn àwọn security man ẹni kí security man ẹni kí pásítọ̀ gan máa fi bínú kó làbàtà mọ́ lórí bẹ́ẹ̀ mi gan máa jẹ́ pásítọ̀ gan pásítọ̀ ojú àti yọ báyìí èmi fúnra máa ti gbà lẹ́sẹ̀ ojú àyọ báyìí ẹ máa sọ pé kínní ìlú òyìnbó ní gbogbo ìta ìsọ yẹn ẹ ó tiẹ̀ lè Nàìjíríà Ọlọ́run á bá wa ṣe kó dáa ó bá mi ìkẹ́ ẹ̀ bú wa ọkùnrin tó sùn sára fọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ́ṣẹ́ ló ń ṣe abúlé sọ́sọ́ ní social media ẹ lo àwọn ọmọ mi wá tún ti pé o kí ló máa fún wa àwọn náà máa fún wa ní 2020 bùràmù ìdí ẹ̀ kó ríire wọ́n ló máa fún wa ní Olúwa ṣeun ẹ rántí gbogbo yẹn nígbà tó ń ṣe èèyàn kan ló ṣe charity odidi èèyàn ló kú ní under charity yẹn bó bá yẹ gbogbo energy tí gbogbo yín tẹ́ ń lò tẹ́ ń ṣàn mọ́ kó jẹ́rú energy yẹn rẹ̀ lò ní bóyá ọ̀pọ̀ òbá tirẹ̀ nìyẹn gbé wọ́n rí gbé gbogbo yín ẹ̀dá kánṣe lẹ ṣe hùn wọ́n bá bẹ̀rẹ̀ sí update ọ̀rọ̀ Agbala Gabriel ṣé kán lọ crucify ẹ̀ ni ṣọ́n sọ fún mi pé Jésù bá tẹ̀ máa padà ṣọ́n sọ fún mi pé Agbala Gabriel ni òun tún ni Jésù mi tó máa dé Ọlọ́run ẹ wo ọlọ́pàá ẹ má dá wọn lóhùn o gbogbo ìtàn sọ yẹn Nàìjíríà police kí Nàìjíríà police fẹ́ ṣe fún ohun tí Agbala Gabriel ṣe ní Nàìjíríà yẹn gan ọlọ́pàá gan ṣé wọn ò rí pé ó ń ṣe dáadáa ṣé wọn ò rí pé ó ń ṣe dáadáa àwọn èèyàn rí pé ó ń ṣe dáadáa ó ń ṣe kínní èèyàn tó jẹ́ pé ó máa sákò nù ṣọ́ọ̀ṣì ẹni tó fẹ́ gbà tí ò fẹ́ gbà ó máa sákò ẹ wá ní yẹ kán filẹ̀ kó máa free ó yẹ kán jẹ́ kó free ọmọ ẹni tó ń ṣe bóyá ń ṣe yẹn pásítọ̀ yẹn ń try láti sọ pé òun fẹ́ gbà ni wọ́n náà yàn ní Nàìjíríà ò jẹ́ tuntun àwọn union ń ṣe náà kóbókò
union àwọn national union kòbókò náà wà ń lò títì ẹni tí kò bo ojúpò bá mọ́tò èrò kó o bá lọ jókòó sẹ́yìn driver lásán kó o jókòó sẹ́yìn driver kó jẹ́ tá ìgbà tó fẹ́ gbé lọ́wọ́ driver tí driver yẹn fẹ́ yọ tí ò fẹ́ sanwó kí wọ́n wá lọ yọrí báyìí ṣé yìí kò bòkó ẹgbà union tó bá ṣe sọ̀rọ̀ báyìí ìwọ àti driver lè jọ máa jẹ̀yà bẹ̀ kò jẹ́ tuntun wọ́n ń jìyà pò kòbókò wọ́n ń lo pankẹ́rẹ́ lọ́dọ̀ wa pankẹ́rẹ́ lọ́wọ́ ṣe kìnnì àti rí i pé mo dẹ̀ wà ń pè mo tún wá sórí show yìí mo tún bẹ̀yìn pé àti mi ẹ wojú mi ẹ ń ṣẹlẹ̀ rí ẹ̀gbọ́n ṣe ń ka wa bí àti bí pé aláṣà àdúrà ìyẹn sísá mi fi wá ṣọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rìn ẹ̀rí pé lágbára ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel tí Ọlọ́run wọ́n rí mi dáadáa màmá Ọbánlá tó ń dá sí báyìí. èmi àjọmọ́ nígbà mo rí i pé wọn ò dà mí lóhùn ni mo ṣe wá bọ́ sí kínní ilé ìkéwú ọlọ́rẹ̀ rẹ̀ nílò ilé ìkéwú lọ yàtọ̀ sí bàbá ilé ìkéwú ọlọ́rẹ̀ yẹn ẹ lọ bá àwọn àfà àwọn tó máa ń lọ ilé ìkéwú àwọn àfà wọ́n máa já wọn lọ́rẹ́ wọ́n máa já wa àfà wọ́n já yín lọ́rẹ́ ló wá ṣe kínní wọ́n á fi ẹ̀yìn ààrẹ ò dá ní ara Muyideen ò gbẹgbà rẹ̀ ò dá ẹgbà mélòó náà Muyideen gbogbo yẹn wá ń pariwo wọ́n nà it's not good kọ́nà ọba lè yẹ ò máa tà ẹni kí wọ́n announce pé 200 stroke 1 bedroom 200 stroke 2 bedroom ẹ máa rí i pé àwọn oní 200 yẹn ló máa pọ̀ jù pé kí n tiẹ̀ rí bí kọ́ máa tìyàwó sí báyẹn máa lé ẹlẹ́rìí ó yá pásítọ̀ wo obìnrin á yọjú wá fún wọn lẹ́gbàálẹ̀ wá pàǹkẹ́rẹ́ lórí pàǹkẹ́rẹ́ láriwo tè ṣé ẹ fẹ́ pa wá ni ṣé ẹ fẹ́ fi ibi iṣu pásítọ̀ ni pásítọ̀ yẹn ti bẹ̀rẹ̀ program nìsan ní kẹ́ ẹ wá gbàdúrà fẹ́lẹ́dàá yín o breakthrough ló ní kẹ́ ẹ wá ṣe. ọ̀rọ̀ kan táwọn èèyàn mú sẹ́nu lórí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen ní pankẹ́rẹ́ tí Agbala Gabriel fúnra ẹ̀ sọ nínú fọ́nrán wípé òun fún Muyideen lórí ìdọ̀bálẹ̀ àwọn kan tiẹ̀ ń rò pé kò yẹ kí Muyideen sọ̀rọ̀ sókè nítorí àwọn àǹfààní ńláńlá tó rí gbà lọ́dọ̀ Agbala Gabriel àwọn àǹfààní bíi ilé wọ́n tún ṣe wedding fún àwọn owó tí wọ́n fún lọ́sẹ̀ẹ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi jẹ́ wípé wọ́n rò wípé kò yẹ kó sọ̀rọ̀ sókè rárá ẹ gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé abáramóore jẹ ni Muyideen jẹ́ ṣé abáramóore jẹ ni ká pe Muyideen nítorí pé ó sọ̀rọ̀ sókè nípa ohun tí ò fẹ́ lọ́dọ̀ Agbala Gabriel ó ní wọ́n lù òun kò sì fẹ́ kán lù òun mọ́ bó bá jẹ́ pé nítorí ilé ni àbí àwọn àǹfààní tó ń jẹ pé òun tẹ̀síwájú kóun máa lọ kóun fi lé àti gbogbo nǹkan tó dàbí ẹni pé bóyá nítorí ẹ̀ ni wọ́n ṣe ń lù ní lùkulù lóòótọ́ wọ́n ní òun náà níwà tiẹ̀ o gbogbo ìwà tó ń wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kí lè ròyìn lórí ọ̀rọ̀ yẹn wa ẹ drop comment and remember to like share and follow us thanks for watching.